أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. Akí gbogbo mùsùlùmí ọkùnrin obìnrin tí ẹ ń wò wá gbọ́ wa ní dédé àkókò yìí, ẹ kú ìfaragbolẹ̀ fọ́lọ́run, ẹ kú iṣẹ́ ládá, a kú gbìyànjú lóru àtọ̀sán, Ọlọ́run má ṣe gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa. Dúdú ń tàn fọkàn béèrè lọ́dọ̀ Ọlọ́run ọba nínú oṣù yìí, Ọlọ́run má ṣe fi lé wa lọ́wọ́. Àzíkiri wa tèní tá mú wá fúnra wa náà ní istighfar, ìdúnnímọ̀ ìtọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run ọba. Ọlọ́run foríjìn mi, Ọlọ́run foríjìn mi, Ọlọ́run yááfì mi, Ọlọ́run foríjìn àṣìṣọ́ mi, Ọlọ́run foríjìn àṣìṣe mi, èyí tí mo rò tí ò dá Ọlọ́run má ṣe àforíjìn mi. Gbogbo rúùrán àṣìṣe tọ́mọ ènìyàn máa ń ṣe àti tí wọ́n máa ń ṣe síyàn lọ́rùn tí yẹn ò ní fura mọ́, àti tí yẹn máa ń fura mọ́ ipá ṣìṣe ní gbogbo ẹ̀ pátápátá kọ́lọ́run yááfì wa nínú èyí tí Ọlọ́run pa láṣẹ ń pé ká ṣe tá a ṣe, àti tó ní ká má ṣe tá a ṣe, àti tí Ànábì sallallahu alaihi wasallam fi lọ́lẹ̀ fún wa tó yẹ ká ṣe tá a ṣe. Gbogbo rúùrán àṣìṣe pátápátá kọ́lọ́run yááfì wa. Ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run ọba kí yẹn tọrọ àforíjìn kò kéré nínú ọ̀ràn azkar. Ànábì sallallahu alaihi wasallam ní túbà liman wujida fi sahifatihi istighfarun kathir. Oríire, ìdùnnú, ayọ̀ kó jẹ́ ti ẹni tí wọ́n bá gbé iṣẹ́ rẹ̀ yẹ̀wò níjọ́ alkiyama, ìwé tán kọṣẹ́ rẹ̀ sí wọ́n á ṣì wò, wọ́n á bá astaghfirullah, astaghfirullah, Ọlọ́run foríjì mi, Ọlọ́run yááfì mi, mi ò mọ̀ọ́mọ̀, Ọlọ́run má ṣe yááfì mi, Ọlọ́run má ṣe yááfì rẹ̀. Tán wá bá tọ́pọ̀ nínú ìwé rẹ̀ tó bá dijọ́ alkiyama, Ànábì ló máa ṣoríire o, ọmọ ṣoríire o. Láàfin gbọ́dọ̀ kọyán rẹ̀ kékeré nínú azkar tó yẹ kí yàn máa tẹnumọ́, máa kà á ní gbogbo ìgbà, máa wí ní gbogbo ìgbà, kọ́mọ̀ níye mọ́. Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́run lóhun ti forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn, òun gan ṣe istighfar lójoojúmọ́, ń tún tọrọ àforíjìn kún àforíjìn tọ́lọ́run lóhun ti ṣe fún. Tá Ànábì bá lè ṣe bẹ́ẹ̀, kí ni ó ṣe èmi àti ẹ tá ní mójútó istighfar? Nínú ìròyìn Ọlọ́run ọba Al-Ghafur, ọba tí máa ń foríjìn ni, inú orúkọ tí ń jẹ́ ni Al-Ghaffar, ọba tí ó ṣẹ̀ṣẹ̀ tí ó lè foríjìn. Nínú tó dùn mọ́ Ọlọ́run ọba jù láti ṣe òun ni kó foríjìn ẹrú. Níjọ́ tí Iblis tínú rẹ̀ ń dùn tó ní wa izzatika tí ń sọ fọ́lọ́run ọba kí mo fi bó ti tó búra la abrahu ughwi ibadaka ma damat arwahuhum fi ajsadihim. Mi ò níyẹ̀, mi ò ní gbogbo agbára pátápátá màá sà tí ń fi máa sọ àwọn ẹ̀dá rẹ̀ nù lópin ìgbà tí ẹ̀mí bá ń bẹ lọ́rùn wọn. Ọlọ́run ọba sọ pé wa izzati wa jalali, èmi náà wá fi bí mo ti tó búra, mo fi bí mo ti kàyà tó búra la azalu aghfiru lahum mastaghfaruni. Ṣé ìtò wọ́n fẹ́ máa sọ wọ́n nù àbí? Gbogbo ọjọ́ tí wọ́n bá ń tọrọ àforíjìn lọ́wọ́ mi, màá dẹ̀ máa foríjìn wọn. Ẹni tí Ṣẹ̀tánì bá jèrè rẹ̀ fún 70 years tó bá fi jọ́ kan tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run ní pé mo túbá, mo dé Ọlọ́run ọba, Ọlọ́run sì gbà lẹ́rú padà. Láàfin gbọ́dọ̀ fi istighfaru ṣeré nínú àzíkiri wa. Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run sọ pé yabna Adam, ọmọ Ànábì Adam, innaka ma da'awtani, lópin ìgbà tó bá ń pè mí, wa rajawtani tó dẹ̀ fọkàn sí pé máa dáhùn, ghafartu laka ala ma kana minka, mo rẹ́dí àti forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ọ́, wala ubali, mi ò tiẹ̀ ní kí ẹ̀ bó lẹ́ṣẹ̀ ní pọ̀ tó. Yabna Adam, mo kò ọmọ Adam, law balagat dhunubuka anana as-sama, ẹ̀ṣẹ̀ rẹ̀ ọba pọ̀pọ̀pọ̀ kó rú gàlè débi kó fẹ́ kan sánmà báyìí. Thumma istaghfartani, tó bá ronú àti tọrọ àforíjìn lọ́wọ́ èmi Ọlọ́run, ghafartu laka wala ubali, máa foríjìn ọ́ tí ò sẹ́ni tó fẹ́ yẹ̀ mí lọ́wọ́ rẹ̀ wò. Yabna Adam, ọmọ Ànábì Adam, innaka law ataitani bi qurabil ardi khataya, gbogbo odò irílẹ̀ pátápátá kó kún fọ́fọ́ pẹ̀lú àṣìṣe, ìwọ ni wọ́n ló ṣe gbogbo àṣìṣe ọ̀hún pátápátá. Thumma laqitani, tó bá bí mi Ọlọ́run pàdé, la tushriku bi shay'an, tí mo wá wẹrù rẹ tí mi ò bẹ́ bọ́ ń bẹ̀, la ataituka bi qurabiha maghfiratan, mo rẹ́dì láti foríjìn ọ́ tèmi náà kó àforíjìn pàdé rẹ̀. Ọlọ́run má ṣe àforíjìn wa. Àzíkiri wa tẹ̀ní náà nìyẹn, òun ni istighfar. ẹ jẹ́ adúnímọ̀ pé astaghfirullah al-azim, astaghfirullah innahu kana ghaffara. Èyí tó wá jájú ní gbogbo istighfar òun ni sayyidul istighfar tá Ànábì ní Allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani wa ana abduka wa ana ala ahdika wa wa'dika mastata'tu a'udhu bika min sharri ma sana'tu abu'u laka bi ni'matika alayya wa abu'u bi dhanbi faghfirli fa innahu la yaghfiru dhunuba illa anta. Ìyẹn ti gùn jù tágbára rẹ̀ ọba ti ká. Astaghfirullah, 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 tẹnumọ́ bẹ́ẹ̀. Ànábì tọ́lọ́run ti yááfì, òun náà ń tọrọ àforíjìn o. Tó bá tẹnumọ́ bẹ́ẹ̀, kódà bó ṣe 100, bó ṣe 1000, gbogbo agbára rẹ̀ bá ká, tó bá tọrọ rẹ̀ bẹ́ẹ̀ pé kọ́lọ́run foríjìn ọ́, ọ̀rẹ́dì àti forí gbogbo àṣìṣe rẹ̀ jìn ọ́. Tó bá ti ń wí náà ni kó máa fọkàn tọ́ gbogbo àṣìṣe rẹ̀ kò ní padà síbẹ̀ mọ́. Má wí ní wí pé wọ́n wí sí ní tá a bá wí Ọlọ́run foríjìn wa, kó máa wá gbà lérò pé tó fẹ́ padà sídìí àṣìṣe. Máa kórìíra gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀, máa kórìíra gbogbo àṣìṣọ́ rẹ̀ àtàṣìrò rẹ̀. Ọlọ́run má ṣe àforíjìn wa o, Ọlọ́run má ṣe àyàfi wa. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.